Episteli Paulu Aposteli sí àwọn ará Kólósè, orí kìíní. Ìkíni. Paulu, àpọ́sítélì Jésù nípa ìfẹ́ Ọlọ́run, àti Tìmótíù arákùnrin wa, sí àwọn èèyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristi tí ó wà ní Kólósè. Oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa. Àdúrà ọpẹ́. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo, nígbà tí àwa ń gbòòrò ìgbàgbọ́ yín nínú Kristi Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn èèyàn mímọ́, nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run, nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ títọ́ ti ìhìnrere, èyí tí ó dé ọ̀dọ̀ yín, àní bó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé, tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú, láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́, tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run lé òtítọ́. Àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra, ìránṣẹ́ ẹlẹgbẹ́ wa olùfẹ́, ẹni tí ń ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò wa, tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí, kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwù gbogbo, kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo, kí ẹ sì máa pọ̀ sí nínú ìmọ̀ Ọlọ́run, kí a fi ipá gbogbo sọ yín di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀, ẹni tí Kristi jẹ́ àti iṣẹ́ rẹ̀. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Baba, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn èèyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Nítorí nínú rẹ̀ láti dá ohun gbogbo, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lé ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹ tí í ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí òun kó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú Baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébùú rẹ̀ parí ìjà. Mo ní, nípasẹ̀ rẹ̀, wọn ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, àti ẹ̀yin tó ti jẹ́ àlejò àti ọ̀tá rí lé ọkàn yín ní iṣẹ́ búburú yín, ẹ̀yin ló sì ti bá làjà nísinsìnyí nínú ara rẹ̀ nípa ikú, láti mú yín wà níwájú rẹ̀ ní mímọ́ àti àìlábàwọ́n àti àìníbàwí, bẹ́yìn bá dúró nínú ìgbàgbọ́, tí ẹ fẹsẹ̀ múlẹ̀, tí ẹ sì dúró ṣinṣin, tí ẹ kò sì yẹsẹ̀ kúrò nínú ìrètí ìhìnrere tí ẹ̀yin ti gbọ́, èyí tí a sì ti wàásù rẹ̀ nínú gbogbo ẹ̀dá tí ń bẹ lábẹ́ ọ̀run, èyí tí a fi èmi Pọ́ọ̀lù ṣe ìránṣẹ́ fún. Nísinsìnyí, èmi yọ̀ nínú ìyà mi nítorí yín, èmi sì mú ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kú lé ara mi, nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ, èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún, gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran, ṣùgbọ́n tá ti fi hàn nísinsìnyí fún àwọn èèyàn mímọ́ rẹ̀, àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún, tí ń ṣe Kristi nínú yín, ìrètí ògo. Ẹni tí àwa ń wàásù rẹ̀, tí à ń kìlọ̀ fún olúkúlùkù èèyàn, tí a sì ń kọ́ olúkúlùkù èèyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù èèyàn wá ní ìwà pípé nínú Kristi Jésù, èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Kólósè, orí kejì. Nítorí èmi fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà àjà tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará
Laodikia, àti fún iye àwọn tí kò tíì rí ojú mi nípa ti ara, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́, àti gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, àní Kristi, nínú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Èyí ni mo sì ń wí, kí ẹnikẹ́ni kó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà. Nítorí pé bí èmi kò tilẹ̀ lọ sí ọ̀dọ̀ yín lé ara, ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín lé ẹ̀mí, mò ń yọ̀, mo sì ń kíyèsí ètò yín àti dúró ṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi, ìgbé ayé lẹ́kùnrẹ́rẹ́ nínú Kristi. Nítorí náà, bí ẹ ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀, kí ẹ fi gbòǹgbò ìmúlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín, gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa kíyèsára, kí ẹnikẹ́ni kó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn, gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé, tí kìí ṣe bí ti Kristi. Nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ń ṣe orí fún gbogbo ìjọba àti agbára, nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọ kọ yín ní ilà, ní bíbọ́ ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú ìkọlà Kristi, bí a ti ṣe yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptísímù, nínú èyí tí a sì ti jí yín dìde pẹ̀lú rẹ̀ nípa ìgbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run, ẹni tí ó jí ìdìde kúrò nínú òkú, àti ẹ̀yin, ẹni tó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín. Mo ní, ẹ̀yin ló sì ti sọ di ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín, ó ti pa ìwé májẹ̀mú nì rẹ́ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin, èyí tí ó lòdì sí wa, òun ló sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì kàn án mọ́ àgbélébù, ó sì ti já àwọn ìjọba àti agbára kúrò lé ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó ń yọ ayọ̀ ṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ, tàbí ní ti mímu, tàbí ní ti ọjọ́ àsè, tàbí oṣù titun, tàbí ọjọ́ ìsinmi, àwọn tí ń ṣe òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n ti Kristi lé ara. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ́rẹ̀ yín gbà mọ́ yín lọ́wọ́, ẹni tí ó ń dúró lórí nǹkan wọ̀nnì, tí ó ti rí, tí ó ń ti ipa èrò rẹ̀, àti ní ti ara ṣe féfé asán, tí kò sì di orí ìní mú ṣinṣin, láti ọ̀dọ̀ ẹni tí a ti ipa oríkèé àti ṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run, ìgbé ayé titun nínú Kristi. Bẹ́yìn bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, èyí á ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé. Má ṣe fọwọ́ kàn, má ṣe tọ́wò, má ṣe fọwọ́ bà, gbogbo èyí tí yóò ti pa lílòrun, gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn. Àwọn kan tí ó ní àfarawé ọgbọ́n nítòótọ́ ní àdábọwọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpánra lójú, ṣùgbọ́n tí kò ní èrè kan nínú fún ìfẹ́kùfẹ́ ara. Kólósè orí 3. Ǹjẹ́ bí àwa ti jí nídè pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé. Nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn, nígbà náà lẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ìyà ara yín tí ń bẹ lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àtọ́jú kòkòrò, tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankàn, ọ̀rọ̀ òdì, àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má ṣe purọ́ fún ẹnìkejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa, níbi tí kò sí Hélénì àti Júù, ìkọlà àti àìkọlà, ará ìgbédè, ará Skitia, ẹrú àti òmìnira, ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo.
Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa faradà fún ara yín, ẹ sì máa dáríjì ara yín. Bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríjì yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Àti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹ gbé ìfẹ́ wọ̀, tí ń ṣe àmùrè ìwà pípé. Ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore-ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Ìbálò onígbàgbọ́ pẹ̀lú ara wọn. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ẹ̀yin ọkọ, ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má sì ṣe korò sí wọn. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín lé ohun gbogbo, nítorí èyí ló dára gidigidi nínú Olúwa. Ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, kí wọn kí ó má bàa rẹ̀wẹ̀sì. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara lé ohun gbogbo, kì í ṣe ní àròjúṣe bí àwọn aláṣewò ènìyàn, ṣùgbọ́n ní òtítọ́ inú, ní ìbẹ̀rù Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é, gẹ́gẹ́ bí fún Olúwa, kì í sì ṣe fún ènìyàn, kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa lẹ́yìn ó gba èrè ogún, nítorí ẹ̀yin ń sin Olúwa Kristi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe, kò sì sí ojúsàájú ènìyàn. Kólósè orí 4. Ẹ̀yin Olúwa, ẹ máa fi èyí tó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ̀ yín, kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní Olúwa kan lé ọ̀run. Ọ̀rọ̀ ìyànjú, ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà, kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ju gbogbo rẹ̀, ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú, kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà, láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi. Nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú, kí èmi kí ó lè fi hàn, gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde, kí ẹ sì máa ṣe ìràpadà ìgbà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ oore-ọ̀fẹ́ nígbà gbogbo, èyí tí a fi iyọ̀ dùn, kí ẹ̀yin kí ó lè mọ̀, bẹ́ẹ̀ yóò ti máa dá olúkúlùkù èèyàn lóhùn. Gbólóhùn ìparí. Gbogbo bí nǹkan ti rí fún mi, ní tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀, arákùnrin olùfẹ́, àti olóòótọ́ ìránṣẹ́, àti ẹlẹgbẹ́ mi nínú Olúwa, ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà, kí ẹ̀yin lè mọ̀ bí a ti wà, kí òun sì lè tu ọkàn yín nínú, pẹ̀lú Onésímù, arákùnrin olóòótọ́ àti olùfẹ́, ẹni tí ń ṣe ọ̀kan nínú yín. Àwọn ni yóò sọ ohun gbogbo tí à ń ṣe níhìn yìí fún yín. Arístákù, ẹlẹgbẹ́ mi nínú túbú ń kí yín, àti Máàkù, ọmọ arábìnrin Bánábà, nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ. Bí ó bá sì wá sọ́dọ̀ yín, ẹ gbà á. Àti Jésù, ẹni tí à ń pè ní Jústù, ẹni tí ń ṣe àwọn onílà. Àwọn yìí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba Ọlọ́run, àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi. Ẹ̀páfrà, ẹni tí ń ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kí yín. Ó ń fi ìwàyáàjà gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Nítorí mo jẹ́rìí pé ó ní ìtara púpọ̀ fún yín, àti fún àwọn tó wà ní Laodíkíà, àti àwọn tó wà ní Hierápólì. Lúùkù, oníṣègùn olùfẹ́, àti Dẹ́mà kí yín. Ẹ kí àwọn ará tí ó wà ní Laodíkíà, àti Nímfà, àtijọ́ tí ó wà ní ilé rẹ̀. Nígbà tí a bá ti ka ìwé yìí láàrin yín tán, kí ẹ mú kí a kà á pẹ̀lú nínú ìjọ Laodíkíà, kí ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodíkíà wá, kí ẹ sì wí fún Ákípù pé, kíyèsí iṣẹ́ rere tí ìwọ ti gbà nínú Olúwa, kí o sì ṣe é ní kíkún. Ìkíni nípa ọwọ́ èmi Pọ́ọ̀lù, ẹ máa rántí ìdè mi, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín. Àmín.